أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. Akí gbogbo yín lápapọ̀ nínú ọkùnrin nínú obìnrin, akí gbogbo aláwẹ̀, akí gbogbo aláìsùn, gbogbo olùgbìyànjú. Ọlọ́run ìgbìyànjú náà má jẹ́ ó já sásán, má jẹ́ ó já sásán. Kì í ṣe gbogbo wa, Allahu Akbar, kì í ṣe gbogbo wa tá ń gbìyànjú àwẹ̀ náà látìgbà tí oṣù náà ti bẹ̀rẹ̀ àti gbogbo ṣé olóore tá ń ṣe ń bẹ̀. Kì í máa ṣe ti gbogbo wa lọ́lọ́run ó gbà, kì í ṣe gbogbo ẹ̀ lọ́lọ́run ó gbà. Torí innama yataqabbalu Allahu minal muttaqin. Tẹni tí ń bá ń bẹ̀rù Ọlọ́run nìkan lọ́lọ́run fẹ́ gbà. Ní tí bá ṣẹ́ jẹ́ ti bá tẹlòmíì jẹ́ kò sí fúra mọ́. Nínú ọ̀rọ̀ ó ti ṣìsọ, nínú ìṣesí, nínú àṣírò. Ọlọ́run gbogbo àṣìsọ wa, àṣírò wa, àṣìṣe wa, Ọlọ́run máa ṣàforíjìn wa o. Ọlọ́run máa ṣàforíjìn wa. Dúdú bá ti ń ṣe ní wàhálà yìí, Ọlọ́run jẹ́ á rí nǹkan dé bá wájú wọ Ọlọ́run. Ọlá títóbi wọ Ọlọ́run. Àzíkiri wa tá mú wá lénìí. Wọ́n ní kánú àzíkiri gbajúmọ̀ náà ni èyí tó rọrùn àti wí tí ó tún máa sún wa mọ́ Ọlọ́run ọba ju tàtẹ̀yìnwá lọ. Gbólóhùn hasbunallahu wa ni'mal wakil, hasbunallahu wa ni'mal wakil, hasbunallahu wa ni'mal wakil. Ọlọ́run ọba àlekè ọlá gbọ́lá fún gbólóhùn yìí púpọ̀. Ó ròyìn ẹ̀ nínú suratu Ali Imran ní aya 173 nígbà tí ń sọ̀rọ̀ àwọn ẹni ire, ń sọ̀rọ̀ àwọn sàhábà kan táwọn kan wá já wọn láyà. Ó ní alladhina qala lahumun nas, àwọn èyí làwọn tó yẹ sí pé àwọn kan wá bá wọn lọ́jọ́ kìíní àná. Wọ́n sọ fún wọn pé inna nasa, àwọn ọ̀tá, qad jama'u lakum, wọ́n mọ̀ ti kójọ nítorí yín, fakhshawhum, ẹ yá bẹ̀rù. Wọ́n wá dáyà já wọn pé àwọn ọ̀tá tá a rí tán fẹ́ kojú yín, tán fẹ́ jà yín lógun, ṣe díẹ̀ o, wọ́n pọ̀ o, fakhshawhum, ẹ bẹ̀rù o, ẹ sá o. Wọ́n fẹ́ lé wọn kúrò nídìí tọ́lọ́hun pẹ̀lú ìjayà, pẹ̀lú fòyà. Wọ́n wá dẹ́rù ọ̀tá bá wọn. Àwọn tó wá dẹ́rù bá wọn yìí náà, àwọn ọ̀tá náà ni ẹgbọ́n mi, innama dhalikumu shaytanu yukhawwifu awliya'ahu. Ọlọ́run ní bí èṣù ṣe máa ṣe ní, bí ṣètánì ṣe máa ṣe ní, ìmọ̀ dáyà já wọn tí bá ń bá ṣe, ìmọ̀ dáyà já wọn ni, kò ní fi yín lọ́kàn balẹ̀. Gbogbo ẹni tó bá ti jọ́dún èṣù ló wà tí ò sí lọ́dọ̀ Ọlọ́run ọba Rahman, ẹ̀mí rẹ̀ ò lè balẹ̀. Àlákàlà lẹ́yìn àlákàlà, ìríkùrí lẹ́yìn ìríkùrí. Wọ́n tún máa rí sí gan, a rí nǹkan báyìí sí ọlọ́ ṣọ́ra o. Ẹnìkan náà ó ti sọ fún pa àtúrí nǹkan báyìí sí, kò ní bọ́ lọ́wọ́ ń pààrí nǹkan sí títí tí ó fi jáde láyé. Nítorí pé òun náà wulẹ̀ sí lọ́dọ̀ Ọlọ́run ọba. Yọ́ máa lálàkàlà, yọ́ máa rírikúrì. Wọ́n máa wá dáyà já fakhshawhum, bẹ̀rù dí ọmọkùnrin ò tó. Ṣé mọ̀ pé wọ́n bá ti sọ bẹ́ẹ̀ fún yẹn, wọ́n fẹ́ kí n kúrò lọ́dọ̀ Ọlọ́run bọ́ sọ́dọ̀ nǹkan mìíràn. Dí ọmọkùnrin ò tó, tẹsẹ̀ líbọ̀rọ̀ ara rẹ o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fakhshawhum, wọ́n wí bẹ́ẹ̀ fáwọn sàhábà náà pé àwọn ọ̀tá ti dé o, nítorí yín wọ́n fi kójọ o, wọ́n ti wà ń bodè Madina o, wọ́n fẹ́ àtáàkì yín, ẹ bẹ̀rù o. Èyí tí wọ́n fi wá jáyà tún fún máa sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé Ànábì yọ̀ǹda mi, ìní lè tẹ̀lé yín lọ sójú ogun. Ànábì wọ́n máa mẹ́skúùsì wá, fazadahum imanan. Èyí tí ìmánì wọn fi lẹ̀, zadahum imanan, ìmánì wọn tún lékún sí ni. Gbogbo dáyà jáyìn àti dẹ́rùbà ní pé àókù bó ṣe rí ìdẹ́rùbà àsásí, ìdẹ́rùbà àìdínilọ́nà àti gbogbo orú challenge tí wọ́n náà mọ́ ní látọ̀dọ̀ táàrẹ̀ yẹn. Fazadahum imanan. Ọlọ́run láwọn tí ń sọ yìí, ọkàn wọn ìmánì wọn tún lé sí ni. Aqalu hasbunallahu wa ni'mal wakil. Wọ́n lọ́lọ́run ti tó wa, ẹ ti rí. Zikiri wọn ní ké hasbunallahu, Ọlọ́run ti tó wa ni'mal wakil. Ó dẹ̀ yẹ lẹ́ni tó yẹ kí yẹn kọ́rọ̀ rẹ̀ lé lọ́wọ́ tí yẹn bá ti lọ́lọ́run bó ti tó. Hasbunallahu wa ni'mal. Ọlọ́run ní tán wínú. Fanqalabu bi ni'matin minallahi wa fadlin. Nígbẹ̀yìn Ọlọ́run ní wọ́n padà query, wọ́n kọ́lá. Lam yamsashum su, ogun padà gbé wọn lọ. Wọ́n tún padà jèrè ogun ni. Wattaba'u ridwanallahi, wọ́n rí yọ́nú Ọlọ́run ọba tẹ̀lé. Yẹn kí wọ́n jèrè ayé, wọ́n jèrè alkiyama. Wallahu dhu fadlin azim, ọba ọlọ́lá tó tóbi ní Ọlọ́run ọba. Ìyẹn ni pé bí yẹn bá gbọ́kàn lọ́lọ́run nìkan tó fi nǹkan míì kún, ó ti tó. Alaysa Allahu bikafin abda. Ọlọ́run ní sèmi nìkan ò tí ì tó ẹrù mi ni, tí ó ní mi tí ó tún máa nàgàwó nǹkan mi, ó insult Ọlọ́run ni. Hasbunallahu ni wakil, ẹni tí zikiri yìí ó ṣiṣẹ́ fún, zikiri tá à ń fúnra wa lénìí. Ọ̀nà tí ó jẹ́ ó ṣiṣẹ́ fún ọ ní pé kó o wí kó o sì fọkàn sí pé Ọlọ́run ọba nìkan náà ti tó. Ọlọ́run ọba nìkan ti tó gbọ́kànlé, ó ti tó borí ọ̀tá, ó ti tó ṣẹ́gun, ó ti tó ṣayé. Sórí tó bá tẹnu hasbunallahu ni wakil tó bú 1 million fúnra rẹ̀. Lópin ìgbà tó bá tún bá wọn dáṣà kí àtọ̀ lẹ́yìn eléyìí, a bá ń ṣe yá Allahu ká tún máa ṣe yá àyásẹ̀, ẹjẹ́ á tún torí bọ̀bì kan, ẹjẹ́ á tún tẹsẹ̀ bọ̀bì kan láwọn ibi tó mọ̀ ẹ́pọ́ lọ́wọ́ ọba ọ̀fẹ́ hàn. Ọ̀kan ṣe táìmù ara rẹ̀ ló fò ń dí hasbunallahu ni wakil ni o. Njọ́ padà kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ ni pé àti ẹ̀pọ̀lọ́n kọ̀ dáhùn. Nítorí pé n tó ń wí ti yàtọ̀ sí n tó ń ṣe. N tó ń wí ni pé Ọlọ́run ọba nìkan ti tó mi. Ni'mal wakil, òun nìkan ni mo fẹ́ kọ́rọ̀ mi lé lọ́wọ́.
tí n bá yìí sí kó lé lọ́wọ́ tẹ́ mi lọ́rùn kébi tí n bá ń darí mi lọ so ìtumọ̀ azikiri ẹ̀ nìyẹn ẹjẹ́ awi ẹjẹ́ adúnímọ̀ tọkàntọkàn káwi tahántáhán káwi tìgbàgbọ́ ọlọ́mọṣáàdùn alọ́wọ́ wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.